ìgbà tẹ́ kọ́ ní ọ̀gá Bello máa ní stroke mi ò process ẹ̀ mo fi ní ṣán láṣìírí lọ́wọ́ yín wọ́n á fi ní stroke ni. wọ́n á ní stroke nǹkan tán ní ọ̀rẹ́ kó bàjẹ́ máa bá wọn bàjẹ́ yànnà wọ́n á padà ní stroke. ayé o gbogbo èèyàn tó ti gbọ́ voice note yìí ni wọ́n wò pé obìnrin burú o àṣírí ti tú báyìí o Iyaaladuke eléyìí tó jẹ́ ìyàwó Fẹ́mi Adebayo tí ó jẹ́ wípé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ọ̀rọ̀ ọgbọ́n mi sí omi òtó tó ṣẹlẹ̀ láàrin wọn ẹ wò ó voice note tó lágbára ṣèbẹ́yìn náà gbọ́n tó ṣẹlẹ̀ níbẹ̀rẹ̀ tẹ́ ẹ bá gbogbo ẹ̀ láti bẹ̀rẹ̀ dópin ẹ mọ̀ pé tá a bá ráyé kàṣáfáyé ni o ẹ jẹ́ kí n fi fídíò ilẹ̀ kí gbogbo wa kájọ wò ẹ má gbàgbé ẹ bá mi wò sàlẹ̀ níbi tọ́kọ subscribe sí ẹ kílìkì lórí subscribe button yẹn ọwọ́ yín tẹ fi ń tẹ subscribe fún wa lórúkọ Jésù ẹ ò ní fi gbé ọmọ sí o. ìgbà tẹ́ kọ́ ní ọ̀gá Bello máa ní stroke mi ò process ẹ̀ mo fi ní ṣán láṣìírí lọ́wọ́ yín wọ́n á fi ní stroke ni. wọ́n á ní stroke nǹkan tán ní ọ̀rẹ́ kó bàjẹ́ máa bá wọn bàjẹ́ yànnà wọ́n á padà ní stroke. má jẹ́ nǹkan fíìmù lórí wọn. ẹ wá lèmi ò ní collect báwo mi ṣe ní collect mi bí wọ́n fi gbọ́ ọ̀rọ̀ ẹ bá ṣẹlẹ̀. báwo ló ṣe fẹ́ collect. ọmọ tó mú mi lọ church káyà ọmọ mi lè yá òun náà ní issue omi àdúrà bẹ́ẹ̀ láṣírí wọn ti tú. Táyọ̀ àwọn ọ̀gá mi lò wọ́n á pa mí ọ̀tá mi ò ní gbé rí mọ́ ní industry. báwo lọ ẹ fẹ́ pẹ́ no wọ́n dúró ọ̀rọ̀ tí mo sọ ìkàlẹ̀ yìí dé tó báwo ewo ló jẹ́ tiẹ̀ bẹ́ẹ̀. nígbà tó ń tẹ́ bá ní ibẹ̀ láṣírí wọn ti tú. mo rìn kìkì inú oh God ọ̀dẹ̀ ni ẹ ọ̀dọ́. ẹ mọ̀ pé bí mo ṣe ń drive yẹn bẹ́ẹ̀ ṣe ń sọ yàrá mi ṣe gbì wípé àwọn ọ̀rọ̀ tí ò gbọdọ̀ bọ́ síta lọ́rọ̀ yẹn. tó wá rí ìyẹn ló le jù ní gbogbo pláàni mi kékeré tí mo tó yẹ pé ti bá dárí jì kan tó sì wù mí kì í ṣe kí n bring down Instagram page ẹ. Instagram page wọn. bẹ́ẹ̀ni báwo lè yẹn ṣe máa ṣe zero follower mo ń wá ẹni tó máa bá mi ṣe kódà mo lè sanwó mo ń wá ẹni tó lè bá mi bring it down. Instagram page wọn. kí ni ìyẹn ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ tó wà lẹ̀. no kó lè fi ìlú yìí torí ó ti dé state kan níbi àyẹ̀wò nǹkan tó jọ lójú ni mò ń sọ yẹn. ìpè sí ókè èyí lẹ súnmọ́ ẹmọ tó jọ wọ́n lójú jù. àwọn nǹkan tó sọ jọ lójú ni. báwo náà pẹ̀ mo wá gba nǹkan jẹ́ seriously tí máa ṣe interview gidi àti tó ṣẹlẹ̀ àti tí ò ṣẹlẹ̀ gbogbo ẹ̀ ní máa tán ó yá let's go there. ó máa wà bùtà gan. iṣẹ́ ń ké tó kíní yẹn wá sí mi lọ́kàn o. bẹ́ẹ̀ ni mo bí iṣẹ́ ń ké tó tí mo ń jara wọlé tí mo ń ṣe kíní kan bẹ́ẹ̀ ni kíní yẹn wá sí mi lọ́kàn kí ló ó máa ní tù lọ́wọ́ ó máa lágbára lọ́wọ́ kí ló dé tó ń ṣe rẹ̀ báyìí ó ń fàìtì ẹ̀ ní o. àdúpẹ́ tí nǹkan bá yàn tiẹ̀ ṣẹlẹ̀. ẹbí ò ti lọ àkíyèsí Fúnkẹ́ ni ṣé mo ká Fúnkẹ́ ni. irọ́ ni. ṣe bẹ́ẹ̀ lọ mo ti lọ àkíyèsí ẹ̀ tó sáré pè mí tó ní ohun ọmọ máa ń kà mo ti ṣe fídíò sí mo ti sẹ́ǹdẹ̀ lórí direct message. Say the whole world will know. báwo náà pẹ̀ mo wá gba nǹkan jẹ́ seriously tí máa ṣe interview gidi àti tó ṣẹlẹ̀ àti tí ò ṣẹlẹ̀. Àǹtí Táyọ̀ mo deliberately láti máa gbé kọ́ yín ni because kí ni tí wọ́n pé à ń bára wa ṣe tá a máa fi ẹ̀jẹ̀ sínú tá a máa fi tutọ́ funfun jáde fúnra wa kí ló dé torí pé believe pé mo mọ̀ so much nípa yín torí pé believe pé ti sọ so much nípa ṣé ẹ̀ṣẹ̀ ni bí mo ṣe sọ fún yín pé àkíní kan mú ní the only thing torí pé ti àwọn nǹkan tẹ́ ẹ sọ fún mi kí ni àwọn nǹkan tẹ́ ẹ sọ fún mi ẹ fẹ́ parọ́ ọmọkọ yín ẹ fẹ́ ṣe kí lórúkọ yẹn ẹjọ́ tó ń ṣe irú ọ̀rọ̀ yẹn ṣó dùn gbọ́ létí kí n lọ bọ́ síta kí n lọ sọ ṣé believe pé tí mo bá sọ díẹ̀ nínú ọ̀rọ̀ tẹ́ ẹ sọ fún mi ìpè ọ̀rọ̀ Lateef ìpè kìlọ̀ òkú tí mo bá sọ ààfọ̀ ọ̀rọ̀ tẹ́ ẹ sọ fún mi fún ọkọ yẹn. mo fẹ́ fọ́ gbogbo ẹ̀ lójú ni kí ló fẹ́ mọ̀ kí ló ṣe
tí mo fẹ́ jáde sọ̀rọ̀ fún tí ò ní bìlífù. bó ṣe wà nìyẹn wá ní ìyàwó ò lè rí. ọkọ̀ wọn ni pé ẹ̀yin tẹ̀rọ bẹ́ẹ̀ ń jagun ọlọ́mọ jẹ́ ti jagun tó máa já bí máa já bí máa ṣe dáná ni mo ṣe burú tó. èmi tẹ́ pé tí bá ń jà mo máa ń dijú ni. kí lorúkọ ẹ ọlọ́mọ ẹ̀ka rí kò ṣe dáadáa gbogbo táwọn ẹ̀ máa sọ ni pé ṣé ìyàwó ẹ̀ fẹ́ rí tì ní. báwo ló ṣe mọ̀ ló wá fún wọn ní fact. ọ̀dẹ̀ ni mọ̀ pé sàkà ló pọ̀ jù bẹ́ẹ̀. ó ń gbọ́ àwọn ọ̀rẹ́ tó wọ́n tó pọ̀ tẹ̀ gbogbo wọn máa jẹ̀yìn lẹ́yìn ẹ̀ nítorí ọba ìbàjẹ́ yẹn máa pọ̀. ní ìfẹ́ máa tún sọ ṣó ti yẹ. Ọ̀ya ó ti yé mi. ìbàjẹ́ yẹn máa pọ̀ gbogbo bí tí mo gbé lọ gbogbo ọ̀rọ̀ rẹ̀ bá tí gbogbo. ẹ má tiẹ̀ sọ yẹn ẹ gbọ́dọ̀ sọ ọ̀rùn yẹn jáde o. tani máa sọ yẹn kó tí ò ní bìlíf. wọ́n ọ̀dẹ̀ ni bẹ́ẹ̀ pé rọ ni. mo ní wọ́n ọ̀dẹ̀ ni bẹ́ẹ̀ pé rọ ni àwọn obìnrin ayáwèrè gan. tani máa sọ fún tí ò ní bìlíf. òun bá máa lanú níbi tó bá wà báyìí kò ní lè jáde síta. jọ̀ọ́ máa lè jáde síta. níbo ẹ má tiẹ̀ sọ̀rọ̀ yẹn mọ́. ó máa kírípù gbogbo wọn ni ṣé wọ́n bá wá ní kó kírípù èèyàn máa kírípù gbogbo fámìlì yẹn ni wọn ò ní lè jáde síta. kò sẹ́ni tó máa lè sọ ha. bàbá ọkọ̀ ọlọ́tún máa padà wá bẹ̀rẹ̀ pé kí n sọ pé irọ́ ni kò pa. Yálẹ̀ control. Ṣé ò ní bá mọ́? Kò ní bá mọ́ o. Nígbà tí a bá ti lọ ṣáájú, ẹ wá dúró nǹkan tẹ́ ẹ sọ lọ́jọ́ yẹn. Ṣé bá lọ ṣáájú nǹkan báyìí ta? Ẹ wá tí wọ́n padà máa gọ́ọ̀tì tàbí ìpè irọ́ ni mò ń pa. Mo ti gẹ́ẹ̀tì ní ìtẹ̀fì ní ẹ̀mí máa lọ sí. Ẹ̀mí máa lọ sí. Ọlọ́run ẹ̀mí máa lọ sí. Ẹ wo, Ọlọ́run ti ẹ̀rìn jẹ́ ká rí rẹ̀. Mo píṣọ̀ gbogbo kìíní yẹn ní brain mi, mo lọ́lọ́run ní jẹ́ kó ṣẹlẹ̀. Kílẹ̀ tó ń ṣe rí. Jọ branch wo ló fẹ́ associate pẹ̀lú ẹ̀? Kò sí o. Mo máa gbọ́ àwọn ọ̀rọ̀ yẹn ò dáa. Tó bá yẹ pé opponent èèyàn ló bọ́ síta tó sọ irú nǹkan bẹ́ẹ̀ yẹn. Possibility wa kan wò pé ṣe fẹ́ jọ ń do business but Ọlọ́run tí wọ́n dẹ̀ ní mọ́ ìpé gbogbo kínní yìí sàkámàjẹ́ ni ète obìnrin ni. Kò sẹ́ni tó máa rántí pọ̀bìnrin létè lọ́wọ́ mọ́ o. Olúwo ètè wèrè wo tí máa fi fáàtì báàkì ẹ̀ ọ́. Ọlọ́run tí ẹ̀rìn jẹ́ ká rí ewé òní ṣẹlẹ̀ lágbára náà. Ẹ̀ṣẹ̀ṣẹ̀ ń sọ̀rọ̀ ni. Ní òní ṣẹlẹ̀ mi ò lè píṣọ ọ́dẹ̀ ìsọ́jọ́ mi lè píṣọ ẹ̀ ní brain mi. Ọlọ́run ní jẹ́ ìwé òní ṣẹlẹ̀ Ọlọ́run ní jẹ́ ká rí rẹ̀ Ọlọ́run ní jẹ́ ká rí rẹ̀ peace máa wá lágbára Ọlọ́run. Peace máa wá pẹ̀lú àṣẹ Ọlọ́run. Péyàn ti bà nǹkan jẹ́ pátápátá nìyẹn. Ṣé wàá ní ìtumọ̀ péyàn ṣe nǹkan tó máa fẹ́ tọ̀mí tí wọ́n máa fi bíìtì ara yẹn pé kí ni mo ṣe lẹ́yìn pé lọ́jọ́ tí mo sọ fún yín mo ní ẹ̀yin kan máa fẹ́ ro tàrí dunú. Ó sì fún àrídùnú tẹ̀ ń sa dárúkọ ẹ̀kọ́ tí ẹ máa tó ń ṣẹlẹ̀. Ìyẹn tí wọ́n á gbọ́. Òótọ́ ni. Ẹ̀yin èèyàn kí lẹ rí sí fídíò yìí bó bá ṣe rí lọ́dọ̀ tiyín ẹ fi sí comment section.